Assalamu alaikum warahmatullahi. Ọpẹ́ ni fọ́lọ́run bá o. Olóyè Sunday Igboho wọnú Òṣogbo wálé ní òjò sì bẹ̀rẹ̀ sí ní rọ̀, àmì ńlá lélẹ́yìí o, wàláhì àmì ńlá. Gbogbo ẹ̀yin aṣáájú wa, Olóyè Sunday Igboho wọ́n campaign Yoruba Nation wá sílùú Òṣogbo lẹ́ni èní tí wọ́n wá òjò ńlá tó lágbàá tójò ti bẹ̀rẹ̀ sí ní rọ̀, òjò tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, òjò yẹn ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ o. Ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá sí rálì lẹ́ni, òjò ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo àwọn tán jẹ́ ní Ọlọ́run lágbàáyé nílẹ̀ Lárúbáwá káàkiri ayé tí òjò bá fi bẹ̀rẹ̀ sí ní rọ̀. Tójò bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ báyìí, wàláhì àwọn Lárúbáwá máa ń lọ kírun ni, wọ́n lọ máa ń bẹ lọ́hùn. Àfàsìkò yìí gbogbo ẹ̀yin brothers wa tí ẹ wà online, afẹ́kẹ́ ẹ máa bá wa sálámà, ẹ máa bá wa kí Olóyè Sunday Igboho pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ọlọ́run dákun kó máa bá wa fi sọ rẹ̀ sọ wọn. À ń ṣàdúrà ní kọ̀rọ̀, gbogbo tá à ń ṣe ní kọ̀rọ̀ àlè máa gbé sórí social media, ṣùgbọ́n ti gbangba lélẹ́yìí afẹ́kẹ́ nìkọ̀ọ̀kan yẹn máa bá wa wọlé, kẹ́ ẹ máa bá wa ṣàdúrà fún wa pé iṣẹ́ ilé tí wọ́n gbé dání Ọlọ́run dákun má jẹ́ ká kú sọ́nà, Ọlọ́run dákun máa bá wa fi sọ rẹ̀ sọ wọn. Wàláhù yá sí mú ká bàbá wa sí Olóyè Sunday Igboho pẹ̀lú Ọlọ́run rí wọn kó tó gbé wọn dìde o. Wàláhì Ọlọ́run rẹ́ lómi ńlẹ́ o, kò sí gbé wọn dìde, kò sí sọ pé kí wọ́n lọ ọmọ lé Fúlàní jáde nínú igbó, síbi wọn náà lówó lọ́wọ́ ọlọ́mọ tiẹ̀, onímọ̀lẹ́bí tiẹ̀, oníbàbá oníyà. Àwọn òsirú gbogbo yẹn, gbogbo ohun tó lọ́n ṣe fún wọn lóore, so wọ́n gbà pé Ọlọ́run ló fún àwọn á gbé gbogbo ẹ̀, kó gbogbo ẹ̀ síwájú Ọlọ́run pé ìfẹ́ mẹ̀kúnnù làwọn fẹ́ ṣe. Ọlọ́run dáwọ́ náà lọ́lá, Ọlọ́run ṣe wá kẹ́ wọn. Èèyàn mélòó ló ń kẹ́ láwùjọ rẹ̀? Ó ní iye èèyàn tí ń jẹ lábẹ́ Olóyè Sunday Igboho, ó ní iye èèyàn tí wọ́n ń tọ̀, ó ní iye èèyàn tí wọ́n ń ṣe lóore lójoojúmọ́. Èèyàn mélòó ni wọ́n ń ṣoore fún? Ká tó wá sọ ẹni tó dìde fóun fẹ́ jà fún gbogbo ilẹ̀ Yorùbá, ṣerú ẹni bẹ́ẹ̀ ni wọ́n wà máa ronú aburú sí. Gbogbo ẹ̀yẹn tí tọ́jẹ́ pé kéèta lẹ́bí ń wá àṣìṣe níbi ọ̀rọ̀ àṣìṣe sí Olóyè Sunday Igboho, ẹ sáà ń wá gbogbo ọ̀nà àṣìṣe. Ọlọ́run ní gbà fún yín o, Ọlọ́run sì ní fipá yín ká Olóyè Sunday Igboho. Ọlọ́run yóò bá wa dojú ọ̀tá bolẹ̀. Gbogbo ẹnikẹ́ni nínú èèyàn nínú àlùjànnú ni tó bá dúró nídùú pé òun sáà ń wá ìṣubú Olóyè Sunday Igboho, Ọlọ́run dákun yóò bá wa parú ẹni bẹ́ẹ̀ rẹ́. Ọlọ́run yóò bá wa parú ẹni bẹ́ẹ̀ rẹ́. Yóò wọlé pé Ọlọ́run tó dá yín náà máa ń sọ pé Ọlọ́run ló dá mi, òun ló ṣẹ̀dá mi. Yóò wọlé pé Ọlọ́run tó dá yín tó ṣẹ̀dá yín, kò sì sẹ́nì kankan ń bẹ̀ nígbà tó Ọlọ́run bá ń ṣẹ̀dá yín, òun ló máa rú orú tẹ mú wáyé. Èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ló máa rú orú tí mo mú wáyé. Ẹni tó bá ń bínú gbogbo ẹnikẹ́ni, èèyàn kẹ́yìn tí máa ń bínú Olóyè Sunday Igboho lénìí pẹ̀lú ògùn ilé tọ́lọ́ máa kọ́ fẹ́ dà lóòjọ́ tí máa sun rẹ̀ lóòjọ́, Ọlọ́run bá kọ́ fún rẹ̀ bẹ́ẹ̀. Òun náà ní sàárè. Ẹni bá ní ẹkú lọ́lọ́run ó pa, ẹ̀yin gangan ẹ ò ṣe tán ikú, lójú èlé ní kẹrọ náà gbégbá o, kẹdọ̀ ọlọ́lá kọ́ láyìn tún ràn mọ́. Ẹni bá ní ẹkú abímọ méje, òṣòlé apá méjì jẹ, àjẹ́lé apá méjì jẹ, àwọn sójà wọn ayin méjì pa, ọ̀kan tó kù wá tún bomi lọ. Ẹni bá ní ẹkú lọ́lọ́run ó pa, ẹ̀yin gangan ẹ ò ṣe tán ikú, lójú èlé ní kẹrọ náà gbégbá o, kẹdọ̀ ọlọ́lá kọ́ láyìn tún ràn mọ́. Wallahu ya'simuka minan nas, Wallahu ya'simuka minan nas. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ní mọ̀nira ayé Olóyè Sunday Igboho. Yóò wọlá àníyàn àti ìfẹ́ tá a ní sí, wàláhì kì í ṣe nǹkan kan la nífẹ̀ẹ́ sí lára yín o, bí ò jẹ́ iṣẹ́ eré tẹ́ ń ṣe. Èèyàn ní máa ṣiṣẹ́ eré, gbogbo ẹni tí bá ń bínú sí ẹni tí bá ń ṣiṣẹ́ eré, wàláhì orílẹ̀-èdè Yorùbá bí àwọn mẹ̀kúnnù ó ṣe máa gbégbé ayé rọrùn, bí ilẹ̀ Yorùbá ó ṣe dáa, báwọn Fúlàní ò ṣe ní terrorize wa mọ́, bí àwọn bandits ò ṣe ní jí wa gbé mọ́, báwọn kidnapper ò ṣe ní jí wa gbé mọ́. Èèyàn wá dìde ṣerú Olóyè Sunday Igboho lọ́wọ́ ayẹ kí gbogbo wa káwa kan ká jókòó sí kọ̀rọ̀ ká máa gómi ọ̀tẹ̀ kaná nítorí irú ẹni bẹ́ẹ̀. Ẹ dákun ẹ jẹ́ jáwọ́ níbi ìbàjẹ́. Mùsùlùmí ni mí, Kìrìsìtẹ́nì lọ́lọ́yè Sunday Igboho. Kí ni ṣé torí pé Olóyè Sunday Igboho wá jẹ́ Kìrìsìtẹ́nì? Ṣé torí ìyẹn ni màá wá máa bínú sẹ́rẹ̀rẹ̀ tí wọ́n gbé dání sí? Ẹ jẹ́ ṣe làákàyè.
kódà téèyàn bá jẹ́ lẹ́bọ kó jẹ́ babaláwo tó bá gbéṣẹ́ dáadáa ni a gbọ́dọ̀ support sẹ́yìn a gbọ́dọ̀ kúrú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ torí pé Ọlọ́run sọ pé ẹ kúnra yín lọ́wọ́ ta'awanu 'ala al-birri wa taqwa Ọlọ́run wàá fi ẹ̀sìn kankan qualify rẹ̀ Ọlọ́run ní ẹ ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ rẹ̀ kò sọ pé bóyá mùsùlùmí ní kẹràn lọ́wọ́ kò ní bóyá kírísítẹ́nì ni iṣẹ́ rẹ̀ lọ́lọ́ Sunday Igboho wá gbé lọ́wọ́ torí iṣẹ́ rẹ̀ lélẹ́yìn òjò ní ń pa wọ́n yìí inú òjò èèyàn fi iṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n fọmọ́ lé wọ́n fi ìyàwó lé wọ́n fi dúkìá sílé wọ́n wá torú wọ́n fi ẹ̀mí wọn sínú ewu láti ìlú Ìbàdàn agbèrè wọn wá sí ẹ máa dúró tó ti là kọjá ni kéèyàn ó dijú kó tó yá kéèyàn ó tó kó nílùú kan bọ́ sí kejì kò sí tí ò lè ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n Ọlọ́run tó dá wọn nínú tọ́lọ́run fẹ́ iṣẹ́ tọ́lọ́run fẹ́ kan wá jẹ́ láyé wàhálà ìrántí ń jẹ́ yìí torí pé oníkálukú ló ní purpose o iṣẹ́ tó ń kálukú ó jẹ́ láyé bí ọba jẹ́ nínú ayé kò ní kó nú ayé ó dìgbà tó bá tó jẹ́ so mo fẹ́ kí gbogbo èèyàn wa ẹ̀yin brothers ẹ jẹ́ àgbà fọlọ́run lára olóyè Sunday Igboho ẹni tí ọba gba kádàrá yọ gbà kodoro wàláì nínú tẹ́mi rí ni o èmi yìí gbà fún yàn mi yìí sì tètè sọ mí ìtara mi fún yàn mi yìí sì tètè tẹ̀lé yàn àbá àtọkọ mi ń kéwọ́n mọ̀ mí wọ́n mọ̀ mí mi yìí tètè ṣùgbọ́n tá a bá rí tí ẹ̀mí bá rí ẹ̀mí máa ń dá ẹ̀mí mọ̀ àbá àlàbí ńgbà tán wá síbi program wa ó bà wọn nú jẹ́ pé ó yẹ káwọn bá wọn níbẹ̀ wòlíì Ọlọ́run ti làbá àlàbí ẹ̀mí máa ń rí ẹ̀mí o téèyàn bá jẹ́ èèyàn bú irú wọn pọ̀ àwọn tó lọ́lá jù wọn lọ ń bẹnu ayé o tó jẹ́ pé àwọn ẹni Ọlọ́run ò ní súnmọ́ wọn àwọn gan ò ní fààyè kẹ́ ẹ súnmọ́ wọn sílẹ̀ àjọ olóyè Sunday wa nájòkó yìí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn nínú bí bẹ́ẹ̀rọ ṣe pọ̀ tó ní Òṣogbo bẹ́ẹ̀rọ ṣe pọ̀ tó bó ṣe fojú kàn mí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ mi wọ́n máa ń fẹ́ béèrè kí ni ń ṣẹlẹ̀ kí ni ń lọ àwọn kan olóyè Sunday Igboho tẹ́ ẹ rí mi iṣẹ́ títí àyọ̀nùsọ ẹni tó bá lójú inú yàtọ̀ sùgbẹ́rẹ́ ahmed ti máa ń yàṣà o Ọlọ́run ẹ̀sà nírú yín Ọlọ́run ló fi kẹwàá ńlẹ̀ Yorùbá wàláhì tá bá fẹ́ tanra wa ni ìyá Fúlàní ti ń terrorize ti ń dalẹ̀ irú ọjọ́ ti pẹ́ èèyàn mélòó la rí tó dìde ẹ má jẹ́ àtanra wa ẹ má jẹ́ ká tanra èèyàn mélòó ló dìde bẹ́ẹ̀ ṣe dìde tọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn náà rí ọ téèyàn bá ṣe dáadáa lókùnrin àti téèyàn bá ṣàbúrú àá máa sọ fún pé àbúrò ọ̀sẹ̀ mi ò sì ṣàbúrú téèyàn náà bá ṣe dáadáa kí ló dé tà ní lè sọ pé ẹni yá òun ṣe dáadáa káre okùnṣẹ́ táwa máa fi dáwọ́ ni ẹ má jẹ́ àyìn lójú rẹ̀ àbòsí ni káwọn kan sọ pé ká má yìn lójú èèyàn ẹ má yìn lójú ẹ̀ àbòsí ni téèyàn bá ṣe dáadáa eléyìí tẹ́ ń ṣe yìí olóyè Sunday Igboho ẹni tẹ́ ẹ sọ pé ẹ ṣe mọ́ Ọlọ́run níjẹ́ ọba yín torí bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́mọ aráyé ń fẹ́ yín sí lọ́mọ aráyé ń fẹ́ yín sí láyé ń mọ̀ ẹ́ sí nínú àwọn èèyàn ń dùn sí wàláì kódà tá a bá rí ìwọ̀n abẹ́ èèyàn nínú wọn odò àwọn tí inú wọn dùn sí ń pọ̀ ju àwọn tí inú wọn ò dùn sí lọ Ọlọ́run ní dojú àdúrà tí Ọlọ́run ní pínlẹ̀ Ọlọ́run ní pínlẹ̀ yọ̀wọ́ láàjọ kan so iṣẹ́ Ọlọ́run ní wàláì iṣẹ́ Ọlọ́run ní olóyè Sunday Igboho wọn di iṣẹ́ Ọlọ́run kọ́lọ́run òwò la bàbá làgbájì ìnira ò gbọ́dọ̀ kan sí Ọlọ́run Yorùbá nation ó di iṣẹ́ Ọlọ́run ìyà ń jẹ wá Ọlọ́run bá o à ń jìyà sì tún smile we are suffering and we are smiling à ń jìyà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ àwọn tó yẹ kó jẹ́ pé àwọn gan lóyún fi ra wọn sí sacrifice mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ school ò ríṣẹ́ ṣerú ẹni ló yẹ kó tó máa takò ọ̀rọ̀ tẹ̀ ń ṣe olóyè Sunday Igboho Ọlọ́run ti kẹ́yìn ó yẹ kẹ́ ẹ máa jayé kiri ni mo máa ń sọ wọ́n pé ẹni tó yẹ kó máa jẹ ẹni tó lọ́n ti kẹ́ ó yẹ kẹ́ ẹ máa jayé kọ́ títí ẹ kó gbogbo eléyìí kọ́ yẹ kọ́ kàn yín kódà kẹ́ tó máa sọ nú fáwọn èèyàn pé kí làwọn eléyìí ṣe tíráàsì ni wọ́n ń ṣe náà nítorí kẹ́yìn ọmọ ṣe nítorí Ọlọ́run ti kẹ́yìn ó wà lára tó jẹ́ kí n máa ṣe ìmọ̀ kò pọ̀ nú olówó tó fẹ́ kú o olówó yìí fẹ́ kú o Pasuma fi kọrin o olówó tó máa fọ́gùn lẹ́gbẹ̀ẹ́ olówó yọ sálọ ni o olówó yìí fẹ́ kú ṣùgbọ́n kéèyàn tó lè ní sympathy fún mẹ̀kúnnù gbogbo ẹ̀yin brothers wa tẹ́ ẹ parí ìwé tẹ́ ẹ ti lọ tẹ́ ẹ ríṣẹ́ tẹ́ ń gọ̀ kadà. ìgbà wọn tẹ́ ń wo lórí ọ̀kadà yunifásitì ni wọ́n ti kó ti subhanallah ẹ wá náà nífẹ̀ẹ́ kú fún. parí poli tí ò yà adolóso tọ́ba mi tó ti ẹlòmíì mi tó ti ń gbéwèé iṣẹ́ káàkiri pé ẹ bá ń wáṣẹ́ wọ́n ní táwọn bá bá sùn àní fúnṣẹ́. bẹ́ẹ̀ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wọ mọ̀kẹ́tọ́ ẹ wo àwọn kọ́sọ̀mù bó ṣe wọ gbòòrò sẹ́yìn wọ́n lọ bá àwọn ìyàwó mi tó ti ń tajà èèyàn márùn-ún náà pàmò ẹjọ́ ọdún wọ́n pa ọ́ dànù ni. wọ́n lọ sí Ìbàdàn náà tó lọ kó ráìsì wọ́n tún gbé owó wọn. tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀mí ló ná ṣe bẹ́ẹ̀ nínú ìlú tiwọn lọ́hùn
ẹ ti já àwọn èèyàn ti já o gbogbo yẹn ti já oníkálukú ó sì bẹ̀rù àwọn èèyàn bẹ̀rù kankan mọ́ ẹ wò ló ṣe jáde bí omi àwọn èèyàn bẹ̀rù kí la fẹ́ bẹ̀rù kí sí ló ṣẹlẹ̀ bàbá ti rẹ́nìkan tó ṣáájú gbígbọ́ tẹ̀lé kájọ orúkọ kágbára ti wa bàbá olówó ni tó bá yá àwọn ọmọ tẹ́ ẹ̀tọ́ yẹn wọ́n máa béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ yín. a sì ti ń béèrè. dẹ́dẹ́ adẹ́bẹ̀rẹ̀ adẹ́gbà ọlọ́run náà máa gbà fúnra wọn ọlọ́run náà máa gbà fúnra wọn. bẹ́ẹ̀ mo bẹ straight ni a máa tọ́ lọ palace by straight. ọlọ́run fúnra wọn náà máa gbà. kí ló dé táwọn bíbù ń tẹ̀lé wa fúnlẹ̀ ìránṣẹ́ kan ṣe security ni ẹ fi hàn lẹ̀. wọ́n sì tọ́ wa ni ẹ fi hàn lẹ̀. wọ́n polisi wa ni. rí ìbọn bọ́ọ̀sì yẹn náà. ẹ pé jámàsì wà kan ta ló wà kejì lọ fẹ́ mi. mo láti mọ ní gbogbo ìlú ìdìbò lọ́rùn yẹn. ẹ̀yin náà tẹ̀lé wàbí kan lè máa mọ́nítọ̀. so rally Òṣogbo ó dùn o gbogbo ẹ̀yin brothers wa ní diaspora rally Òṣogbo ó lọ peacefully gbogbo ìhàlẹ̀ ọlọ́pàá ó gbé wọn kọ́ tí mo gba olóyè má lọ o má lọ o má lọ ọlọ́pàá tí wà ń bẹ́ o kíní kan kọ́ tí mo gbà láti kiri ni láti bàrẹ̀ láti kó ni sóun lọ rẹ̀ mo ní náà bá gbèrú àwa àti ẹ̀ gbọ́dọ̀ gbèrú àwa ní mo wọ́n bẹ̀rẹ̀ fún wọn gbé wa lọ so ó ń la sọ ẹ máa jáde fún rally gbogbo ẹ̀yin brothers ẹ máa jáde fún rally fún olóyè Sunday Igboho àwọn gẹ́gẹ́ jáde pẹ̀lú Ọlọ́run ṣe kẹ́ wọn tó wọ́n jáde fún rally gbogbo àwọn graduate gbogbo àwọn tó lọ ń kẹ́ wá ẹ wá Òṣogbo lẹ́nìí ẹ̀rí báwọn èèyàn ṣe gbé ọkọ̀ ńláńlá wá táwọn èèyàn wá àwọn èèyàn fọ́ ní gan túyáyá gbogbo àwọn ìyá lọ́jà àwọn jáde ẹ má jẹ́ ká bẹ̀rù a ní láti bẹ̀rù láti béèrè ẹ̀tọ́ wa peaceful rally láti ṣe rally fún ẹ̀tọ́ wa pa nfẹ́ nǹkan báyìí peaceful rally kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa wàláì wàláì tó fẹ́ pa gbogbo ẹjọ́ kan náà ni. ọtí ẹ̀ tó fẹ́ kàn yín bọ̀ so Ọlọ́run bá ó ṣe dáadáa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa so rally eléyìí Ọlọ́run ní ibi sàṣẹ máa o kò ní ibi sàwa máa fún yín olóyè Sunday Igboho ẹ kúrò ní pẹ̀lú bisimilayi ìpadà sí ilé yín Ọlọ́run jẹ́ ọmọ ẹ jẹ́ pẹ̀lú alhamdulilayi olílọ bíbọ yín ò ní bára yín nù ayé ò ní mọ̀ yín o lóru àwọn kan wọn kò sáyé ayé ń bẹ àwọn àfáàtì àwọn àfáà kan sọ pé kò sáyé ẹgbẹ́ àwọn àfáàtì wa jẹ́ kó yẹ pé ayé ń bẹ àwọn máa ń dání wákà pé ayé ń bẹ a ò pé ò sáyé olóyè Sunday káyé mọ bá ayé ń ṣe jẹ ayé ń bẹ a ò pé ò sáyé káyé mọ bá ayé ń ṣe jẹ ayé ń bẹ àwa ò pé ò sáyé o káyé má bá wa ń ṣe jẹ ayé ń bẹ a ò pé ò sáyé káyé má bá wa ń ṣe jẹ táwọn sọ pé ò sáyé. olóyè Sunday Igboho rèé lọ́dọ̀ bàbá wa Àtaọ́jà Òṣogbo lọ́dọ̀ bàbá wa Àtaọ́jà l'Óṣogbo ẹ máa bá wa kí wọn wá kí ẹgbẹ́ àwọn eléyìí wọn àràgbàlagbà fín o wọn à rí ọba fín àwọn Òṣogbo aláwọn gbọ́dọ̀ dé ọ̀dọ̀ bàbá wa kábíyèsí o bàbá wa Àtaọ́jà nílùú Òṣogbo káwọn tó máa lọ. Ibùdó park mọ́tò. ẹgbẹ́ bá bọ́ bàtà ta o bọ́ bàtà ta o. olóyè Sunday Igboho wọnú Òṣogbo wa ojú tí bẹ̀rẹ̀ sí ní rọ̀ kò sáàbà tó tó bẹ̀ tí ò ní sọ kò sẹ́ni Ọlọ́run tí ò mọ̀ pé rírọ̀ òjò pẹ̀lú kéèyàn kan wọnú àpẹẹrẹ gbígbàdúrà ńlá ni ìdẹ̀kùn ńlá ni oore ńlá ni ó túbọ̀ sí pé Yorùbá nation oore ńlá ló máa bí fún wa ìdùnnú ló máa bí fún wa ìdẹ̀kùn ló máa bí fún wa. ní màtó bá dà ní màtí. wàláì bẹ́ẹ̀ ni. àmọ́ tún bá dà lámà. ìdẹ̀kùn lórí ilẹ̀kùn. lórí yìí ti bọ́ sí i ó kò náà ṣe é bá.
ẹni tó bá ní kó lóye Sunday Igboho wọn tó bá ronú aburú sí bàbá tó jókòó yìí wà á kàn ní kó parẹ́ ni. bó ṣe yẹ ọ̀dọ̀ bàbá wa àtàwọn jà nílùú Òṣogbo la wà yìí. kábíyèsí o. Orí àwa tó ń jà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò dáàbò bò. Alákànṣe pẹ̀lú ṣàkíyèsí. Ọ̀tá ò ní ká o. Ọ̀tá rẹ̀ ojú ọ̀tá Yorùbá lọ. Bẹ́ẹ̀ni. Ọmọ Yorùbá gidi sì ni ó. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀rẹ̀ nínú àfi sọ ní gbogbo ààyè. Dípò gbogbo tó ń ṣe lèmi ń ṣe o. Bẹ́ẹ̀ni. Ẹ pẹ́ fún wa. Kábíyèsí o. Èyí wáyé lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ni. Ẹ tí kì í bá ti ṣe tó nífẹ̀ẹ́ Yorùbá ọ̀há mi ni. Bẹ́ẹ̀ni. Èmi ò ní bí sá lọ. ẹ lọ àgbà mú bàbá. àgbà fún yín. Ọ̀rọ̀ pàǹbájọba jà kọ́. Bẹ́ẹ̀ni. Ẹ tí bá ti sọ̀tà Yorùbá. àwọn máa níjọba. So bóun tí ń wá ń ṣe yẹn gbogbo ẹ̀ ń bá gbógun tí ọlọ́ọ̀bá ń gbógun sí. Àṣẹ àmì àṣẹ. Láwù lè ga àlè bí iná. Ó ga dé bá láwù lè ga àlè bí iná. Wàláwù yà á sì mú. Mina nas. Wàláwù yà á sì mú. Mina nas. Wàláhù yà á sì mú. Mina nas. Subhana rabbika. Rabbi zati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. Àwa ní kẹ́ dìde. àwa fún rally Yorùbá nation pé nígbà tí wọ́n ń ba gómìnà jẹ́ pé gómìnà sọ pé àgbọ̀dọ̀ wá sọ̀sùn so àwa béèrè gómìnà wa lòun tẹ̀lé ọmọ Yorùbá lòun náà òótọ́ lòun jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bọ̀ oríjìnà ọmọ ọkọ Yorùbá lòun òun ò sílé òun wà ní múra gbogbo tẹ bá fẹ́ ṣe òun tún kún ọlọ́pàá sí gbòòrò kún ọ́ gáàdì débi pé èèyàn gbọ́dọ̀ rà yín òun tún ṣe débi pé àwọn tọ́jú ọgbọ́dọ̀ sọ́yìn wa láti ba àkẹ́jẹ́ tí wà lọ́rùn ọmọ tó bá wà lábàájẹ́ pé àwọn dẹ̀ sẹ́ndì nọ́mbà mi sí kìlẹ̀ pé kí gómìnà ní káwọn fún wa ní full security kámọ̀ tí káwọn èèyàn ajá kí program àwọn gómìnà táwọn fẹ́ nìyẹn náà ó sọ pé ọmọ Yorùbá lòun mí rírí mi mọ́ ní gómìnà yẹn ní òmọ́ rí so èmi dẹ̀ mọ́ ń sọ fún ẹgbẹ́ mọ́ bá àwọn gómìnà wa mọ́ ìyàtọ̀ àwọn ẹ̀mọ́ pé àti ń jẹ wá yẹn pọ̀ bọ̀tán bá sọ̀rọ̀ jù wọ́n block allocation wọn Fúlàní ní control wa alẹ́nu àfikọ́lọ́ ń gbà kọ́lọ́ lu àlùbáríkà yìí bàbá wa tẹ mọ́tọ́ yìí gbogbo wa mọ́ ń sọ̀rọ̀ lórí program pé bàbá wa táwọn já ń bẹ lẹ́yìn wa dáadáa àwọn bàbá tá a need nìyẹn bàbá mọ́ ń sọ pé níbo lòun fẹ́ lọ Yorùbá lòun òun lòun kọlà yìí òun ò níbo mi tó wọn lọ tí wọn mọ kó lọ lu Fúlàní ni. Kò yé mi. lé lórí àwọn tí Fúlàní rèpù làwọn jọba lé lórí àwọn tí Fúlàní kidnap tó ń gba ransom lé lórí wọn àwọn làwọn jọba lé lórí bí bàbá ṣe mọ sọ gbogbo àmì yẹn Ọlọ́run lè yára yín pẹ́ gbogbo àwọn tí ń sọ̀tà yìí tó ń kóra wọn jọ Ọlọ́run wọlá àlùbáríkà orí àga bàbá yìí tẹ wà yọ pa àwọn ẹlòmíràn jìjì gbogbo ẹnikẹ́ni torí pé èèyàn ní wà ọmọ lọ́tà ọmọ tí ń ṣe ọ̀tá àbí tẹ́ ìjókòó yìí tínú wọn ò dùn sí ilé Ọlọ́run ni ó sì gbé wọn lọ́sẹ̀ àlùbáríkà yìí pé Ọlọ́run ló ṣe tán tọ́fẹ̀ Àṣẹ. kì í dẹ̀ ṣe pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ mú mi mọ́ra ó ti pẹ́ gan bẹ́ẹ̀ dẹ̀ lẹni tó dúró tó jẹ́ kọ́ nítorí wa gbogbo àtọ́ bá ti dọ́dọ̀ wa ni mo fi sẹ́yìn jẹ́ pé kábíyèsí ni kò sí kankan gbangba ní bọ́ kọ́ńfọ̀tì tá à ń kó bọ́lẹ̀ kan yẹn tá a bá ya bí ẹ ti pọ̀ jù nígbà tí wọ́n ní pé wọ́n jẹ́ kí wọ́n wọ Freedom Park wọ́n ní wò sí ní jẹ́ wọ́n wọ ọbẹ̀ ẹsẹ̀ láì rìn débẹ̀ inú mi dẹ̀ dùn pé a rìn débẹ̀ tí gbogbo àwọn tó ní ọ̀nẹ́dẹ̀ là tí ò sí nǹkan kan èrò dẹ̀ ẹ ti sọ fún wọn náà tó lóun sọ fún kábíyèsí gbogbo àwọn jáde èrò jáde gan àwọn àfihàn pé ìlú Yorùbá la wà Ọ̀ṣun dà Ọ̀ṣun sì mọ̀ dà sí i tó ń bá ṣe tó a bá gba òmìnira ilẹ̀ Yorùbá ipò tẹ́ tún wà agbára tí ó wà lọ́wọ́ yìí yóò tún dùn báyìí lọ. ó tó di pé olóṣèlú ajá kì gbogbo nǹkan lẹ́yìn Ọlọ́run ọba ní pàṣẹ lẹ́yìn Ọlọ́run ọba tó ní wá ọba ní aṣojú Ọlọ́run àwọn náà ní àṣẹ lọ́wọ́ ohun tí olóṣèlú wà fún ni pé a fẹ́ ṣèlú láti ràn ìlú lọ́wọ́ kì í ṣe pé a fẹ́ ìlú lọ́pọ̀lọpọ̀ ọmọ ìpèsè olóṣèlú torí wọn gbàṣẹ lẹ́nu ọba mọ́ wọn ò jẹ́ kí àṣẹ wà lẹ́nu ọba mọ́ àwọn náà fẹ́ mọ pàṣẹ fọ́ba wọ́n wá ń dẹ́rùbà àwọn bàbá wa pé tí wọ́n bá ti sọ̀rọ̀ àwọn yọ wọn kò sí tọ́jọ́ àwa ọmọládé yìí tí olóṣèlú kan bá gbìyànjú àti yọ ọba kan yóò sùn bẹ́ẹ̀ kò ní jí sáré. tó bá dúró ń do wípé torí pé